àgbà àfà lédè sẹ̀ríà ní Dr. Sharaf tẹ́lá mélòó níwọ̀n ráyé kà à ń kọ́ ń bolo ti kọ́ láàrin ọgbọ̀rọ̀ rẹ̀ àwọn méjèèjì ń Dr. Sharaf gbogbo àwọn ọ̀rọ̀ wọn máa lè pọ̀ bá bí ní àgbà àfà ní o tá a lè pè kalẹ̀ pé bóòlù ọ̀rọ̀ yìí tí yóò sì ní sípò sí tọ́ bá sọ tọ́ bá ní àwọn àbìkan tí yẹ lè pé báyìí ìṣẹ̀dá ní ṣùgbọ́n àgbà àfà ní kì í ṣe nǹkan tá a lè sọnù kì í ṣe nǹkan tó yẹ kọ́ wà nú ẹ̀wọ̀n ẹni tó tì wọ́n mẹ́wọ̀n nǹkan tó mọ̀ pọ̀ waste time àwọn èèyàn kan ó disturb àwọn èèyàn kan ní tí wọ́n lè sọ tóun sọ ọ̀pẹ̀ gan rẹ̀ tó bá sì pẹ̀ gan rẹ̀ àjẹpẹ́sù ó lù ọ́ kí n ti ń sọ tọ́lọ́wọ́n bá fọwọ́ sí kọ́ bá sọmọ́ èèyàn wa nílọrin mọ̀rọ̀ yìí seriously ẹjọ́ Dr. Sharaf ẹ parẹ́ ẹ̀ waste time ara yín ni kò sí eré kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bí Ìlọrin ṣe jẹ́ ìlú ńlá tí ọ̀yá máa bú tí ọ̀yá máa sọ̀sọ̀kúsọ ń pẹ̀ Dr. Sharaf náà àfá àgbà ni bẹ́ẹ̀ bá ní Dr. Sharaf ṣe mistake ìrọ̀rin náà lè ṣe mistake ìwọ ń ṣe mistake èmi ń ṣe mistake ìwọ ń ṣe mistake wa khayrul khata'ina at-tawwabun anábì ní gbogbo ọmọ anábì Ádámù pátá láṣìṣe èyí tó wá dájú ní aláìṣe lẹ́tọ́ pé ìmọ̀ túbá èyí tó ti dájú náà tí wọ́n ń ṣẹ̀ wọn náà lẹ́tí máa gbà á fún ti máa ṣẹ̀dẹ̀ Dr. Sharaf yálà wọ́n sọ sọ́rì wọ́n sọ sọ́rì ẹ̀yìn yẹn wá nílọrin àwọn tí mẹ́rin máa wọ́ ìmì lọ sí lọrin ọwọ́ mi lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi wọ́n lẹ́bọ̀ ń bẹ ń lọrin ẹjọ́ ń ṣe ni tí wà tí ẹlẹ́jọ́ ń ṣe èrè wo lọ fẹ́ mú jáde bí ẹbọ ń bẹ ń lọrin ẹni ọlẹ́bọ̀ ń bẹ ń lọrin ẹbẹ ò sí ìlú tiẹ̀ tí èso ọ̀fíṣíà nílùú tiẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀gbọ́ ẹbọ nílọrin kì í sọ ọ̀fíṣíà lóògbé mọ́sọ̀ ọ̀fíṣíà ni ẹ̀gbọ́n náà bí ní sè sọ̀tọ̀ sí yìí kankan tá a fẹ́ mú bẹ ẹ̀mọ́ ń bẹ lọ́rin kò síbi tí ọ̀sẹ̀ bọ́ ní Saudi Arabia àwọn èèyàn mọ́ògùn lọ iṣẹ́ ẹ̀mọ̀ pé mi náà fẹ́ ṣe tí a mọ̀ mi láwọ́kọ́ ẹni rán lọ láyé alásìkò ìjọba Arẹ́gbẹ́ mọ̀sákò mẹ́rin wọ́n ṣe o abóńdè ní orí bẹ́ẹ̀dì alálàáfá sóńdè súnà wà ìbóńdè àwọn ẹlẹ́bọ̀ náà wọ́n tó ń bá àwọn káàkiri yìí kò sí bí ó ṣẹbọ ìwọ́n ọ̀rọ̀ àbùkù ní ká sọ ká bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀fà kan àtàkẹ́ ẹ̀bọ́n bẹ́ẹ̀ lọ́rin èwe kí ẹ̀bẹ́ mú jáde bẹ̀ wọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ kì í ṣọ́ọ̀bù sí à nígbà bàbá wọn gbógun tì ní tí wọ́n bá ń ta wọn lára wọn ní láńgbèjì ń sọ ẹ̀yìn kan tẹ́ sọ pé ó ti lé mára lọ́rin jù ó lè lè mọ́ wọn ṣùgbọ́n wọ́n mọ láńgbèjì lọ́dọ̀ tí ó nítumọ̀ ìwọ́n tí wọ́n náà ń wí bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n náà ń wí bẹ́ẹ̀ ìwó lẹ́gàn ìlú bàbá yín dáa tó lù wọn ni òdodo ọ̀rọ̀ nìyẹn ẹ̀yin yẹn wá nílọrin ẹ má bínú àwọn bàbá yín try irú táwọn bàbá ọtí àwò sí àwọn bàbá yín ṣe ó lè ṣe kárí inú àwọn bàbá tí a náà tẹ́ ṣe tẹ́yìn náà sí tàbí káwọn náà láwọn ọlákàtẹ́yìn náà ṣe kéré tẹ́ẹ̀ ní lápẹjúwé nation Islam ti wọ bí kó tó dọ́dọ̀ yín kí àfá àwọn alímì kan tó dé lọrin àwọn tí ń ṣe Islam àdẹ̀ tí ń kéwú ṣùgbọ́n láti Ìlọrin dín ní pé ẹnìkan ọ̀ṣáájú wọn níbi ìmára Islamiyya ìjọba Islam ẹnìkan ọ̀ṣáájú wọn nílẹ̀ Yorùbá yìí o ìtumọ̀ ìmára Islamiyya ní pé tó wá ti dìde kọ̀ sẹ́bọ mọ́nu so kẹ́nìkan wọ́n sọ pé ẹgbọ́n mẹ́mẹ́ ẹ̀gàn bọ́bá fẹ́ gbàgàn lókù nínú ilé yín bá nú ẹ̀dẹ̀ yín bẹ́ bọ́m bẹ́ẹ̀ òṣèlú jẹ́ bò lé sí alẹ́ yẹn lè mọ́ ògùn lọ Mẹ́kà tó wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ yóò mú dé Kàbá wọn kí á ní bàbá àti mẹ́mẹ́ sọ́dọ̀ pé Kàbá ò jẹ́ Kàbá rẹ̀ mọ́ni ẹ̀yẹ ara lọ́rin ẹni ọlẹ́bọ̀ ń bẹ́ lọ́rin kọ̀pá yìí lọ́rin kọ̀pá rẹ̀ ọ̀ṣọ́ ìlú kan dàbí Ìlọrin ẹni ó sọ pé ẹbọ ń bẹ nílọrin ṣé ìlú ẹ̀ wá nígbò tí wá rú ìlú ẹ̀ ti dàbí Ìlọrin lónìí ilẹ̀ káàró òjìire tá a bá sí Ìlọrin mọ́ra ẹ̀gbọ́n ní Ìlọrin tó ẹ̀fọ́ ọlá fún ẹni Ọlọ́run bá ṣe kíni tó wá fún lọ́lá nípa bẹ́ẹ̀ ẹ̀yẹ wá nílọrin gbogbo ẹjọ́ tí bẹ̀ lọ́dọ̀ yẹn bá ní àpísà àtẹ́sí àti àwọn tó gbé alájà Kaola àbí tẹ́gbẹ̀ẹ́ lọ sí kóòtù tó wá ń di pé tí obìnrin mọ́lé èyàn adájọ́ ẹjẹ̀bù rẹ̀
alájà náà ìrìn ẹ̀ máa sọ ẹnu ara tí náà àwọn ọ̀dẹ́ náà máa sọ àti àfá àwọn akéúgba gold wọ́n kálukú wa a máa sọ ẹnu ara wa a máa jẹ́ a máa búra wa lórí anísòdodo ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan bá sọ̀rọ̀ kí ọ̀kọ̀rẹ́ ẹ̀tẹ̀ ẹlẹ́bà ọ̀kọ̀rẹ́ ẹ̀tẹ̀ ṣùgbọ́n bí ègbúkọ́ èdè ajókòó jọra yìí yẹn wá mistake ara yẹn jura yìí sí kọ́ọ̀tù ẹ waste time ara yìí tí ó pọ̀ ẹ tún waste owó yìí lọ́dọ̀ ẹ waste yìí tó gbogbo àwọn adájọ́ ìyàwó ọmọ kéwù yìí ni bí wọ́n bá sí ìjọmọ kéwù wọn ẹ̀mẹ́ tí ń gbọ́ wá sí ó ṣe òṣè wọ́n sábà pé ẹ̀ ń sọ̀rọ̀ Ọlọ́run jáde lẹ́nu ṣé àwọn olóyè ẹ̀kẹ́ tó wà lọ́wọ́ àrùjọ wájú wọn àbíkẹ́ lọ́wọ́ sí wá sí fún wọn kí lẹ̀ ń bá débi kẹ́ máa tẹ́ra yín mọ́lẹ̀ àbíkẹ́ máa wọ́ọ̀kù pẹ́rẹ́tì fúnra yín kí lẹ̀ ń bá débi ṣé ẹ ti kúrò láàfáà ni àbẹ́ ti kúrò ní ti gbé ìṣújú ọ̀nà Ọlọ́run ẹ ti gbàgbé tẹ́ǹsì ni tẹ́ bá fẹ́ gbẹ̀sán Ọlọ́run lọ́yẹ kọ́ gbẹ̀sán ibi sí Ọlọ́run lẹ́ ń ṣe síṣẹ́ ara yín ni tọ́ bá jẹ́ sí ara yín ajẹ́ kọ̀ntínú ẹ̀tẹ̀ ẹ̀ lè ibi sí Ọlọ́run kẹ́ yí padà sí ara yín ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ògo Ìlọrin ẹ̀dàkùn ẹ̀ bá ní àpíìs àwọn tó wà ní kí akéèṣe lórúkọ èmi ọmọ yín the grand Mufty of Yoruba land ní ọ̀rá takò lọ́dọ̀ bàbá ọba nílọrin ní ọ̀rá takò lọ́dọ̀ bàbá imam nílọrin ní ọ̀dẹ̀ ọ̀rá takò lọ́dọ̀ bàbá wa Mufty díyà nílọrin àtàwọn afá ńláńláńlá àti mọ̀rẹ̀kàsí àti àdàbí ní mo sọ gbólóhùn pé ní orúkọ the grand Mufty of Yoruba land ẹ̀dàkùn ẹ jẹ́ kí gbórí oṣù kíni kó parí ọ̀rọ̀ kóòtù ẹmẹ́jà gbọ́mọ́ nílọrin kàmí tí Ìlọrin bá ń gbé àwọn kùdárù bíi tán jẹ́ kébèrè lọ kóòtù alhamdulillah oyè yí gangan náà nù àwọ̀ lè ṣe bí ẹ ṣe ń ṣe ọlátẹ́ ní lórí wa nìyẹn àmọ́ ọgọ́jọ́ jẹ́ pé àfáà náà gbéra wọn lọ ẹbá dẹ̀kọ́ owó ọkọ̀ bàbá wa kábíyèsí bàbá imam nílọrin ògo Ìlọrin gbogbo ẹ̀yà àfáà ńláńlá àti ní ọ̀dọ̀ yín o àti ní ọ̀dọ̀ wa ń bè ẹ̀kọ́ kálukú ọmọ jàmọ́ ẹ̀dẹ̀ bá ní àpí sáwọn adájọ́ náà àwọn adájọ́ ti ẹ̀ ní láàká ìpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ bá ń bá ọ̀rọ̀ lọ wọ́n ní ẹ lọ parí ẹ̀ láàrin ara yín ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn sọ sáwọn àgbọ̀ ni àwọn ọlọ́gbọ́n ayé ni wọ́n sọ fún yín ní kóòtù pé ẹ lọ parí kíní láàrin ara yín ìyẹn ni pé tèyí sọ̀dọ̀ wa lẹ́yìn ẹgbẹ́ wa ìbẹ́ẹ̀ náà lẹ́ ń ṣe wáàsí fún gbogbo wa ẹ ń ṣe wáàsí fún ẹ tí wọ́n ń wọ́n ẹ tí wọ́n bá ń parí ìjà ṣé wọ́n gbẹ́ ẹ mọ̀nà ẹ fi wáàsí ń ṣe nǹkan mìíràn ẹ lè parí ìjà mọ́ ìkejì ẹgbẹ́ o ẹ̀yin sálàfí ẹ̀yin alùsùnà ẹ̀yin ọ̀dọ́ Islam gbogbo yín pátá àwọn ibi tẹ́ ẹ fojú rẹ́ náà ààyè wọn rèé o gbogbo àwọn bàbá ìmáàmù lálálálá wọn ò ní ìlójú yín àwọn ọba ẹ̀sìn Islam wọn ò ní ìlójú yín àmọ́ kóòtù ní ìlójú yín àbí pàwọn bàbá wa lé kán bá yín parí ìjà ṣùgbọ́n sí kóòtù lọ́wọ́ ní ìlójú yín ẹ jẹ́ kí gbogbo wa ká lọ wòye sí yín o àléébù táríkárí lára àwọn bàbá wa náà wọ́n máa jẹ́ nígbà tàbá tí ní bàbá mi àwọn lọ́yẹ ká gbé ọ̀rọ̀ wa lọ rí bá kìí ṣe kóòtù bẹ́ẹ̀ kọ́ ká pé lájínà láàrin ara wa ká sẹ́tù ẹ̀ owó tẹ́ẹ̀nà àsìkò tí ó bàjẹ́ ó kọ yín náà tí wọ́n máa wọ́n wà ní àwọn èèyàn ní rí kankan kà lórí péèjì ẹ mọ́ àfi wọ́n tó ti dé o wọ́n tó ti competition ní o ẹlòmíì wọ́n gbádùn rẹ̀ bí kan mi kò tiẹ̀ ronú kankan kò sú ẹjọ́ oṣù yín torí èèyàn yìí ní bóyí bó ṣe wulẹ̀ kò rí ẹwà dúró èèyàn tí alájà Kaola ẹwà dúró èèyàn tí ń kọlọ hajj ọkùnrin mọ̀ ní majority wọn ṣe cross ẹ̀ pọ́n ló lè kó àwọn lọ́bọ̀ iṣẹ́ ńlá kan bí wọn bá sì ní bú èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí tọ́pìkì kan obìnrin tọ́lọ̀ ń fún láhán láàrin àwọn obìnrin ni abẹ́ẹ̀kọ́ ni bó ṣe wulẹ̀ kò rí àwọn èèyàn kan rí sí ọ̀kan náà àwọn mùsùlùmí tó gbajúmọ̀ abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ náà ni akéúgba gold gbogbo àwọn tọ́pìkì yòókù tó máa lẹ̀mọ́ yìí ó ń ba ìyára tí Islam ń fi yín ṣe ó ń bàjẹ́ ẹgbẹ́ ti sọ̀rọ̀ níbi kan ń gbé ọlọ́kọ́ọ̀tù kílódé ọ̀fà lọ́lọ́lọ́ ẹ máa fa àwọn ọlọ́lọ́ bá bú yín ẹ̀fà àwọn ọlọ́lọ́ àwọn àmọ́ àwọn akújọ́ wọn búra wa náà àwọn ògbé lọ́kọ́ọ̀tù àjọ wọn búra wa náà àti búra wa rí àsìgbé lọ́kọ́ọ̀tù ẹ̀ náà búra ẹ̀búwa dáadáa àgbé lọ́kọ́ọ̀tù ẹ̀ lé ẹ̀rẹ̀ kẹta wà ó gbé lọ́kọ́ọ̀tù wà ní èmi mo gbé lọ́kọ́ọ̀tù náà ẹ lè gbé mi lọ́kọ́ọ̀tù ẹ̀ lójú tì ní àbẹ́mi ò lè gbé lọ́kọ́ọ̀tù ǹjẹ́ ìjà máa ṣe nìyẹn ìkejì ni pé ọ̀rọ̀ ìtẹ̀síwájú àwọn nǹkan tí ó sàwọn mùsùlùmí láǹfààní àwọn nǹkan tí ó yọ àwọn àdánwò tí ń bẹ lọ́pọlọ wọn àti ọkàn wọn kúrò lórí wọn
àwọn nǹkan tí ó sọ àwọn problem tí ń lọ láyé lónìí, àwọn nǹkan tó yẹ káwọn èèyàn gbọ́ lónìí. Mùsùlùmí ìwà rẹ̀ ọ̀dá, mùsùlùmí ọkàn rẹ̀ ọ̀dá, mùsùlùmí bó ṣe orí ọ̀dá, mùsùlùmí ò ní ṣọ̀kan, mùsùlùmí kò ní gbáradì, mùsùlùmí ò sí láàyè tó yẹ kó sí kéré tó yẹ kó wà. àwọn nǹkan tó nù mùsùlùmí náà ọ̀pọ̀. Dr. Saraf àgbàfà ni gbogbo tọ́pìkì lèmi máa kán lù. wọ́n lè sọ̀rọ̀, Dr. Saraf ò lè sọ̀rọ̀ nípa òṣèlú tèmi. ọ̀dà àwọn ọ̀bá máa dáre àtàwọn nǹkan míì náà tọ́lọ́n bá kára pé mo lè sọ́jú wọn lọ. ṣùgbọ́n mi lè sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà tó torí tí wọ́n lọ sínú bí àfa àwọn àgbà ní Dr. Asra ọ̀gá tiẹ̀ ní àwọn kọ́ wá yín mú síbẹ̀ pé kí ni ó yín mú síbẹ̀ láọlọ́run bó ṣe wulẹ̀ kó rí àìmọye ọ̀rọ̀ wọn ló ti tàn ká láwọn àfa yẹn nípa ṣẹ̀ríà ìsìlámíyà. bóyá wà tó ń wò pé kí ni wọ́n ń sọ ṣé wọ́n wá sọ oníkòsí ẹ̀kẹta àwọn àfáyé sọ tó lè sọ àdásó tí wá sọ nígbà náà tí wọ́n fi rẹ́ wọn ohun ẹja gbà bẹ́ẹ̀ pọ́lọ́ fi rẹ́ wọn èyí tí wọ́n bá sọ sọ́bá rí bákan ní ẹja bí ẹ léèrè bí wọ́n sì takúlé lórí ẹja sọ tó bá yàwá náà ìmọ̀ ni wọ́n lérí àyẹ́ àwọn àfáà tó yá fi yanràn ni ọjọ́ tá a fi hàn yanràn táà náà ó dò láàyè ibi tó yẹ kán wà bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ ó ti súnmọ́ lágbára Ọlọ́run bíídínlá gbogbo nǹkan tó dàrú ọmọ àtò ìjàdá ọ̀rọ̀ bá ń já yẹn wọ́n kálukú wọn bá tó ṣe máa rí bẹ̀rẹ̀ náà nígbà tí ìjọba tí máa yẹ wọ́n kálukú tí máa yẹ ẹni tó kálukú bá ti máa yẹ ní ìṣòwò àníjàmà. ọ̀gá wa nídìí ṣẹ̀ríà ní Dr. Asraf àgbà àfà nídìí ṣẹ̀ríà ní Dr. Saraf tẹ́lá mélòó ní wọ̀rá yíká à ń kọ́ ń bolo ti kọ́ àárín ọgbọ̀rọ̀ rẹ̀ àwọn méjèèjì Dr. Saraf gbogbo àwọn ọ̀rọ̀ wọn máa lè pọ̀ òpá bí i àgbàfà ní o táà lè pè kalẹ̀ pé bó lọ̀rọ̀ yìí tí yóò sì ní ṣẹ́kọ̀ sí tọ́bá sọ tó bá ní àwọn abìkan tí yẹ lè pé báyìí ìṣẹ̀dá ní ṣùgbọ́n àgbàfà ní kìí ṣe nǹkan tá lè sọnù kìí ṣe nǹkan tó yẹ kọ́ wà nú ẹ̀wọ̀n ẹni tó tì wọ́n mẹ́wọ̀n nǹkan tó mọ̀ pọ̀ waste time àwọn èèyàn kan ó disturb àwọn èèyàn kan ní tí wọ́n lè sọ tóun sọ ọ̀pẹ̀gán rẹ̀ tọ́ọ̀bá sí pẹ̀gán rẹ̀ àjẹ́pẹ́sù ó lò ọ́ kí n tí ń sọ tọ́lọ́wọ́n bá fọwọ́ sí kọ́ọ̀bà sọmọ́ tẹ́wọ̀n lẹ́yìn tí a bá rú àwọn ìlú àbí kẹ́ tó wá owó kọ́ máa sọ̀rọ̀ kí ọ̀kan máa kọ̀rọ̀ ìtàn pé ibi èyí ẹ máa lè kankan bẹ́ẹ̀ máa lè ń bẹ́ẹ̀ mọ̀ lásán àwọn àbá tó balance níbi sunna sàlàfíà ìwo ni wọ́n wà jù wọ́n wà láwọn lómìnira bí àfáwà Imran Eleha àwọn àfáà àti ọ̀rẹ́ pé wọ́n ní amanatul ilmi wọ́n ò fi inú ní bí ní dáṣẹ̀ríà wọ́n lè kankan wọn náà dọ̀kítọ́rù làwọn náà bẹ̀tẹ̀ àwọn àfáà wá ń bè alhamdulillah ọlọ́run fi hàn kẹwàá àwọn àgbà àfáà ń di fíkì òní sẹ́rí ẹ̀sìn Islam báàrù ní ọ̀fẹ́ ìdí tó ń kálukú bá ti wúlò ẹ má jà fojú dínà ẹ má jà fojú dínà ní ọjọ́ tí ọlọ́run ọba torú àwọn Sáràfù yẹn tí ọba tó wọn sáàyè tẹ́ pé gbogbo wọn dúró sí tí wọ́n jókòó lórí àgàtọ̀ ẹ̀kún wọ́n jókòó ẹ mọ̀ pa ní nǹkan lẹ̀ káàrò òjèrè ọfọ́ ká ni yóò sì tò ọlọ́run á tò láìpẹ́ ó fọ́ ká lẹ́yìn wọn máa takora wọn lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n ọjọ́ tọ́lọ̀ wọn bá tò yóò tó ní tọ́lọ̀ wọn ò fi tò méjì mú owó ti mọ̀ ìkan súnmọ́ bóyá ti wá owó wọn ó jókòó pọ̀ wọ́n sọ̀rọ̀ pọ̀ èyí tí wọ́n ẹ̀sẹ̀ á máa dààmú wa lórí social media yẹn ìtọ́fà tí wọ́n fi máa ń takora wọn tó máa dààmú àwọn ọmọ kí wọn láìpẹ́ ọlọ́run amúkú ń bẹ̀ ó sì ṣe kọ́lọ́ ó lò wá ó sì kọ́lọ́ ó lò ẹlòmí ẹ̀ tọ́lọ́run bá rí ó lò àwọn èyí ó support ẹ̀ á unite ọlọ́run lè gbé olówó kan dìde sùn lórí àwọn olówó tẹ́ ní àwọn tẹ́ ń jà àwọn ọ̀rọ̀ ìjà wọn ẹ̀kàn lọ sí owó náà ẹ̀jẹ̀ wọn máa jà wọ́n bá jà àwọn tí ọ̀rọ̀ jà rí àwọn tó ẹ̀kọ́ lọ́kẹ́ lọ náwó fún kẹ́ẹ̀kọ́ conference ńlá kan àti àwọn flags tó wà pakan ẹ̀rọ àwọn papé ẹ̀ gbọ́dọ̀ búra yín mọ́ ẹ̀ jókòó pọ̀ ẹnì kọ̀ọ̀kan ní ọmọ àmà gba 10 million lóṣooṣù ẹ̀ gbọ́dọ̀ búra yín kò sí ibi ìjọba ọba ṣe tọ́lọ́wọ́ bá ti ṣe olóhùn ti dìjọba bàbá rí kódà kọ́ rí bí